ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi, báwo ni ṣàlàáfíà mo bá yín? Gbogbo ẹ̀yin tẹ́ ń share fídíò wa a dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin tẹ́ ń wò tẹ́ ń comment ẹ ṣé mo dúpẹ́, ẹ máa bá wa share o, ẹ dẹ̀ fún wa stars o. Anyway, kéèsì tí mo mú wá lénìí ìlú Kansas ló ti ṣẹlẹ̀ ní 1982. Ṣé mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ìgbà ní Amẹ́ríkà káàkiri àgbáyé ṣá tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tí wọ́n pààyàn ọ̀pọ̀lọpọ̀ ìgbà láàrin ijọ́ méjì tí àwọn ọlọ́pàá tí ìwádìí wọn ò bá ti fi ọ̀nà hàn pé ẹni báyìí ni ó máa ń le láti mú ẹni yẹn. Ọ̀pọ̀lọpọ̀ gbàdẹ̀rí wọ́n dẹ̀ máa ń tètè mú ẹni tí ó ṣe iṣẹ́ ibi náà. Ìdí tó dẹ̀ ṣe máa ń tètè mú wọn ni pé ó lè ṣe ṣiṣẹ́, ẹlẹ́rìí lè wà, ẹ̀rí lè wà níbi tó ti ṣe tí wọ́n á fi mú un. Àmọ́ ṣe rí kéèsì tá a fẹ́ sọ lénìí yìí ó take 20 ọdún kan tó resolve. Nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ni pé ìgbà míì máa ń wà àwọn tó ṣiṣẹ́ yẹn ẹni téèyàn ò ro ọkàn sí rárá ló ṣiṣẹ́ bí yẹn. Ẹni tá a fẹ́ sọ̀rọ̀ ń pa lénìí ni man yìí, orúkọ ẹ̀ ń jẹ́ David Hammond. Níjọ́ burúkú yìí ní 1982 ó sùn ní òun àti ìyàwó ẹ̀, ibẹ̀ ni wọ́n ti nà pa. Àwọn kan já wọnú ilé wọn, wọ́n dẹ̀ nà títí ó fi kú níbi tó sùn sí. Ẹ dẹ̀ mọ̀ pé tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ìyàwó náà máa kọ́kọ́ fura sí, ìyàwó ẹ̀ ní Melinda. Wọ́n tún wá lọ́rẹ̀ẹ́ kan náà, Mark Mangelsdorf, wọ́n fura sí yẹn náà. Àmọ́ gbogbo ìwádìí wọn pàbó ló já sí. Fún 20 ọdún àwọn ọlọ́pàá wọn ò sinmi. Ṣé mọ̀ pé ẹni kéèsì apààyàn nílùú òyìnbó àfi tán bá rẹ́yìn kéèsì yẹn wọ́n lè ṣèwádìí títí kán má rí ẹnìkan mú, ṣùgbọ́n wọn ò ní close kéèsì yẹn títí wọ́n máa fi rí ẹni tó wà nídìí ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ ká padà sẹ́yìn. Ṣé o kò sọ wípé tó bá fẹ́ ṣèwádìí wọ́n máa ń padà sẹ́yìn ni? Ẹ jẹ́ ká padà sẹ́yìn bẹ̀rẹ̀ ayé David àti Melinda. Nígbà tí wọ́n wà nílé ìwé gíga ni wọ́n pàdé ara wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra. Àwọn méjèèjì wọ́n jọ máa ń ṣiṣẹ́ ní káàmpù church wọn, ní káàmpù tó máa ti ń ṣiṣẹ́. Columbus ni Melinda ń gbé pẹ̀lú àwọn òbí ẹ̀. Nígbà tí wọ́n pàdé ní káàmpù yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀léra wọn. Lẹ́yìn bí ọdún bíi mélòó tí wọ́n ti ń fẹ́ra wọn, nígbà tó di 1977 David wà ní 20 ọdún, Melinda wà ní ọmọ ọdún 19. Ìgbà yẹn ni wọ́n ṣe ìyàwó. Àwọn èèyàn dẹ̀ ròyìn pé àárín wọn gún gan, pé wọ́n fẹ́ràn ara wọn gan, pé David ó fẹ́ràn ìyàwó ẹ̀ bí ojú. Lẹ́yìn bí ọdún 4 tí wọ́n ṣe ìyàwó, wọ́n wá kó kúrò ní Columbus, wọ́n kó lọ sí Kansas. Bàbá Melinda bá Melinda wáṣẹ́ sí yunifásítì kan ní Kansas. David òun ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́. Ìlú kékeré kan náà ń gbé ní Kansas, Olathe náà ń pè ìlú yẹn. So àwọn èèyàn mọ̀ wọ́n, àwọn èèyàn fẹ́ràn wọn torí bọ́n ṣe máa ń ṣe. Wọ́n wà outgoing, wọ́n máa ń bá àwọn èèyàn ṣe. Pé Melinda ẹ̀yin lójú David ni. Wọ́n ṣáà bá ìgbésí ayé wọn lọ. Ara àwọn ọ̀rẹ́ tí wọ́n ṣalábàápàdé ní ìlú yẹn ni Mark Mangelsdorf. Ó ní olórí àwọn olùkọ́ ní yunifásítì tí Melinda ti ń ṣiṣẹ́. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Mark ó wá di ọ̀rẹ́ wọn tímọ́tímọ́. Kódà David àti Mark wọ́n jọ máa ń gbá racquetball papọ̀ ni. Kódà ó ti fẹ́ di ẹbí wọn débi pé Mark máa ń sọ fáwọn èèyàn pé adopted àbúrò wọn lòun. Nígbà tó yá àwọn èèyàn ṣe máa ń rí mọ́tò Mark níwájú ilé àwọn David, pàápàá jùlọ ìgbà tí David bá wà níbi iṣẹ́. Àwọn èèyàn dẹ̀ rí pé òun àti Melinda wọléwọ̀de wọn ó ti ń pọ̀ jù débi pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ládùúgbò pé kí ni nǹkan tó wà láàrin ẹ̀yin méjèèjì tó jẹ́ pé bọ́kọ rẹ̀ ò bá sílé wọ́n sábà mọ́tò Mark tí á páàkì síwájú ilé yín, tó dẹ̀ jẹ́ pé àdúgbò yẹn wọ́n mọ̀ wọ́n pé ẹlẹ́sìn ìgbàgbọ́ lòun àtọkọ ẹ̀, pé wọ́n máa ń wá sí ilé ìjọsìn. Iṣẹ́ mọ̀ pé àwọn tó súnmọ́ Melinda wọ́n sọ fún wọn ní irin tó rìn yìí, ṣó mọ̀ pé ibi báyìí àwọn conservative Christian ló ń gbé níbí báyìí, èyí pé ojú burúkú làwọn èèyàn máa fi wù ẹ́. Báwo ni Mark ṣe máa àbúrò lẹ́ ń pera yín? Bó ló ṣe jẹ́ pé ọkọ ẹ̀ ò ní sílé tí Mark ṣáà máa wà pẹ̀lú ẹ̀ tí wọléwọ̀de yín ti á lé tó báyìí. Lálẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí máa wá ṣẹlẹ̀ níbi 2:30 lóru, àwọn tó ń gbélé kejì wọ́n gbọ́ gbìgbìgbì ariwo ṣẹ̀sì mọ́ pé àwọn lé ń bí ìlú èbó, kìí ṣe bí Nàìjíríà tí ó jìnnà sí àwọn lọ títí. Gbìgbìgbì pé kí ló ń ṣẹlẹ̀? Àwọn wo ló ń jà? Kí ló dé táriwo ṣe pọ̀ tó báyìí? Wọ́n dẹ̀ rí pé níbi yàrá tí wọ́n ń sùn sí nílé kejì ni. Ṣé mọ̀ àwọn òyìnbó dẹ̀ rè irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọn ò ní yọ̀dí. Wọ́n bá ṣàsùn pé bóyá ń jà ní nǹkan kan, àwọn bá tí àwọn ohun tiwọn. Lẹ́yìn bíi wákàtí kan àwọn náà ní ilẹ̀kùn wọn bá ń dún gbígbígbígbígbí. Kí ló ṣẹlẹ̀? Wọ́n bá sáré lọ síbẹ̀, wọ́n bá Melinda. Melinda bá ní kán bá ń pọ ọlọ́pàá pé òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀,
ló ń sunkún ló ń gbéra ṣánlẹ̀ pé dákúndákun kán bá ń pa àwọn ọlọ́pàá wípé wọ́n ti pọkọ òun wípé kán sì bá òun pe Máàkì ọ̀rẹ́ àwọn wípé àwọn kan ti wọlé wọ́n ti pọkọ òun. Nígbà táwọn ọlọ́pàá máa wọlé ibi tó sùn sí wọ́n ti ẹ̀rù kan yìnbọn fún lórí ni nítorí pé gbogbo ojú ẹ̀ gbogbo ẹ̀ ti fọ́pọ̀ débi pé wọ́n fẹ́ẹ̀ dá mọ̀. Wọ́n rò pé ẹni yẹn pé ó gbébọn fún ni. Ẹ̀jẹ̀ kódà àwọn ẹran ara ẹ̀ ó wà káàkiri gbogbo yàrá yẹn ó ti fọ́n dé ceiling. Àwọn ọlọ́pàá yẹn gan ẹ̀rù Ọlọ́run bá wọn nígbà tí àwọn medical examiner ṣẹ̀mọ̀ nílùú òyìnbó bí èèyàn bá kú ní UK wá bí corona ló máa ń pè wọ́n ní America náà wọ́n máa ń pè wọ́n corona náà àbí medical exam wọ́n máa yẹ̀ wò pé kí ló pa ẹni yẹn. Nígbà tán ṣàṣèwádìí náà bá rí i pé wọ́n fi nǹkan gbùngbù wọ́n fi fọ́ lórí ni wípé ojú oorun pé kò tiẹ̀ mira pé kò tiẹ̀ sí defensive wound kankan pé kò tiẹ̀ jàǹpátá rárá kò tiẹ̀ bẹ́ni yẹn wọ̀dì mú wípé ojú oorun náà ti fọ́ nǹkan mọ́ lórí pé ẹni yẹn dẹ̀ fọ́ mọ́ lórí tó fi kú tó jẹ́ pé wọ́n fọ́ gbogbo ojú ẹ̀ pọ̀ mọ́ gbogbo ẹ̀ fọ́ pẹ̀tẹ́pẹ̀tẹ́. Ṣẹlẹ̀ mọ̀ pé tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ọkọ náà máa bí bó bá jẹ́ ìyàwó ni bó bá sì jẹ́ ọkọ ní nǹkan ṣẹlẹ̀ sí ìyàwó náà máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ẹ̀. Báwọn ọlọ́pàá ṣáṣe kí Melinda mọ́lẹ̀ ni ẹ pé arábìnrin wa bó lo ọ̀rọ̀ ṣe jẹ́. Nígbà Melinda máa sọ̀rọ̀ ó ní òun sùn ni ṣàdédé lòun kàn tají lòun bá àwọn ọkùnrin dúdú méjì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lu ọkọ òun. Ó ní kódà ibi tó ti ń lù ìkànnì wọn sọ pé àwọn mọ̀dá nípa àmọ́ ti nà pa pé bọ́n ṣe wọ́ òun sọ̀kalẹ̀ lórí ibi tóun sùn sí nìyẹn. Ó ní wọ́n ń béèrè kọ́kọ́rọ́ ilé ìfowópamọ́ tọkọ òun ti ń ṣiṣẹ́ pé òun bá ṣàfún wọn ní kọ́kọ́rọ́ wọn kàn fọ́ nǹkan mọ́ òun lórí ni òun ṣáà dákú lọ gbọ́nrán gandan pé lẹ́yìn bíi wákàtí kan àtààbọ̀ lòun tají lòun wá sáré lọ sí ilé kejì pé kán bá òun pe ọlọ́pàá. Gbogbo ìgbà táwọn ọlọ́pàá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èyí Máàkì ti dé o kò tiẹ̀ tó ṣẹ́jú mẹ́wàá tí Máàkì ti dé síbẹ̀. Nígbà tó dẹ̀ ti sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọlọ́pàá náà bá lọ ní káwọn ọlọ́pàá kí wọ́n lè dúró sí iwájú ilé ìfowópamọ́ tí David ti ń ṣiṣẹ́ pé àwọn tó gba kọ́kọ́rọ́ wọ́n sábà wà ní pé kí wọ́n lúgọ bóyá àwọn ẹni yẹn wọ́n á wá sí báǹkì wọ́n á fẹ́ wá ṣe iṣẹ́ ibi tó fẹ́ ṣe. Àwọn ọlọ́pàá dúró títí wọ́n tó dé wọn ò bá rẹ́ni kankan. Ibi tára ti bẹ̀rẹ̀ sí fún àwọn ọlọ́pàá nìyẹn pé ọ̀rọ̀ yìí kò clear. Náà bá káwọn ajá wá ṣẹ̀dẹ̀ mọ́ pé àwọn ajá máa ń gbóòórùn dáadáa. Wọ́n fi aṣọ David sí wọ́n mú àwọn ajá yẹn bá bẹ̀rẹ̀ sí ní wọ́n wá máa tẹ̀lé àwọn ajá yẹn lọ àwọn ajá yẹn wọ́n á máa fi mú fílẹ̀ wọ́n á máa fi mú fílẹ̀ wọ́n á máa tẹ̀lé ajá. Nígbà ajá ó ṣàgbé wọn rìn dé àdúgbò bíi tí Máàkì ń gbé níbi tó ń dalẹ̀ sí níbẹ̀. Àmọ́ àwọn tó wá ń gbélẹ̀ ṣẹ̀mọ̀ àwọn bìmí l'Amẹ́ríkà bí ọwọ́ alẹ́ pápátá náà máa ń wá gbélẹ̀ àbí ní ìdájí àwọn yẹn wọ́n ti wá gbélẹ̀. Àwọn ajá yẹn ṣà ń pò yìí ń bẹ̀ nítorí ẹ̀ kò sẹ́rìí kan tó dájú báyìí tí àwọn ọlọ́pàá tí wọ́n rí tí wọ́n lè fi ní ẹni báyìí ló ṣe iṣẹ́ ibi yìí. Nítorí àwọn ajá tó fi mú fílẹ̀ dé ilé Máàkì àwọn ọlọ́pàá ṣáà lọ inú ilé Máàkì wọ́n ṣáà lọ ń tú gbogbo ẹ̀. Lẹ́nu ọ̀nà níbìkan wọ́n rí ẹ̀jẹ̀ díẹ̀ lára ilẹ̀kùn. Ẹ mọ̀ ọ̀rọ̀ yìí 1982 ló ṣẹlẹ̀ forensic science ò tí ì kẹjú báyìí tó bó ṣe lè ní ìsìn tó jẹ́ pé ẹ̀jẹ̀ tíntín ní báyìí bí ojú tíntín ní báyìí bí orí píìnì lọ wọ́n á lè test ẹ̀. Àmọ́ forensic testing ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí náà ẹ̀jẹ̀ yẹn wọn rí nǹkan ṣe sí kò wúlò fún wọn. Àmọ́ ẹ mọ̀ irú àwọn ẹ̀rí bẹ́ẹ̀ yẹn wọ́n á mú wọn á fi pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. Lẹ́nu kan ṣá kéèsì bá tún tutù wọ́n ṣá sin David. Lẹ́yìn ọjọ́ bíi mélòó kan tí wọ́n sin David Melinda ó bá kó kúrò ní ìlú yẹn ó lọ bá àwọn òbí ẹ̀ ní Ohio. Máàkì náà ó ṣetán nílé ìwé ẹ̀kọ́ àgbà ó lọ wáṣẹ́ òun náà kúrò ní àdúgbò ibẹ̀. Lẹ́yìn bíi 20 ọdún ìyẹn ní 2001 Melinda ó ti fọ́kọ mi ó lọ́mọ méjì. Máàkì náà òun náà ti ṣe dáadáa ó ti ṣiṣẹ́ ó ti iṣẹ́ gidi ó tẹ̀rí iṣẹ́ tó dáa síbẹ̀ wọn ti rojú tu kéèsì ẹni tó pa David o. Crime lab county yẹn wọ́n wá ra àwọn irinṣẹ́ forensic science tuntun. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n máa ní cold case. Àwọn ọlọ́pàá wọ́n bẹ̀rẹ̀ sí yẹ àwọn cold cases wọn wò. Ara àwọn ìtọ́kọ́kọ́ wò ní kéèsì David. Ṣé ẹ rántí ẹ̀jẹ̀ tí wọ́n rí lẹ́nu ọ̀nà nílé Máàkì ńgbà yẹn ṣe mọ̀ pé wọ́n fáìlì ẹ̀ pamọ́. Wọ́n wá pe Melinda pé kó tún wá yọjú sáwọn ò pé àwọn ní àwọn béèrè táwọn tún fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Àwọn ọlọ́pàá yẹn
wọ́n travel 700 miles láti Kansas wọ́n lọ bá Melinda ní Ohio. Wọ́n kànlẹ̀kùn lé ẹ̀ ó dẹ̀ ní òkè. Nígbà tán ní kó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ burúkú yìí ní 1982 wọ́n rí pé ọ̀rọ̀ ẹ̀ ó ti tà sí. Ṣé ẹ rántí pé lálákọ̀ọ́kọ́ sọ fún wọn pé àwọn ọkùnrin dúdú méjì kan ni wọ́n já wọnú ilé àwọn lóru, lòun lajú lòun rí wọn tí wọ́n nàkọ òun. Nígbà tó máa tún wá sọ̀rọ̀ yìí ní 2001 ó léèyàn kan àwọn ọlọ́pàá wọ́n mú yàn wọ́n kà sọ́wọ́ báwọn ọlọ́pàá ṣe sọ fún nìyẹn pé ọ̀rọ̀ ẹ̀ ti tà sí. Níbi adé yìí lórí tàbí tá a wà yìí ìwọ àbí Mark ìkànnà ẹ̀yin méjèèjì ló ṣiṣẹ́ bí. Wọ́n ṣá bẹ̀rẹ̀ sí ní tẹnu. Nígbà tí tẹnu ìpọ̀ ló bá ní òun kọ́ o Mark ni o. Nítorí pé wá sọ pé Mark nìyẹn ìyẹn ló jẹ́ káwọn ọlọ́pàá yẹn mọ̀ pé òun náà mọ̀ ń pa ẹ̀ wípé ó lè jẹ́ Mark ló ṣiṣẹ́ láabi yìí àmọ́ àwọn méjèèjì ni wọ́n jọ mọ̀. Ìdí ni pé ìwọ ló kọ́kọ́ sọ fún wọn pé èèyàn méjì lórí ọ̀rọ̀ rẹ ti ń tà sí ara wọn. Torí kinní kan ni téèyàn bá ń sòótọ́ òótọ́ yìí padà láéláé. Béèyàn bá ń parọ́ lèèyàn mọ̀ fi rọ́borọ́. Nígbà tí wọ́n ṣàṣe DNA test ẹ̀jẹ̀ tí wọ́n rí lára àlẹ̀kùn nílé Mark lọ́jọ́ kìíní àná kò fìdí ẹ̀ múlẹ̀ sàn àmọ́ ṣe ṣì ní tí ò bá ṣẹ̀jẹ̀ David pé ó fara pẹ́ ẹ̀jẹ̀ David gan-an ìyẹn ti tó àwọn ọlọ́pàá. Lẹ́yìn bíi ọdún méjì tí wọ́n ti ṣoríṣiríṣi ìwádìí ní December 2003 wọ́n ṣe arrest Melinda nìyẹn. Lẹ́yìn ọdún kan àtààbọ̀ wọ́n tún arrest Mark ní 2005. Nígbà wọ́n máa ṣẹjọ́ Melinda àwọn prosecutor ní Melinda àti Mark wọ́n fẹ́ra wọn ni. Ipe nítorí pé wọ́n sì máa ń lọ sí chọ́ọ̀chì wọn sì lè kó fààyè gbà kí David àti Melinda kọ́kọ́ra wọn. Pé ó tẹ́ Melinda lọ́rùn kó jẹ́ opó ju pé ọkọ kọ lọ. Pé ó tẹ́ Melinda lọ́rùn pé kó jẹ́ opó ju pé kó kọ ọkọ lọ. 2005 lẹ́yìn ọdún méjì tán ti ń fa kéèsì yẹn àwọn júrì wọ́n ṣá ní Melinda jẹ̀bi ẹ̀sùn apààyàn. Nígbà tí Melinda wá wò pé sáàbí tá a dé yìí ẹ̀wọ̀n gbére ni wọ́n fòun sí ó wá sọ fáwọn ọlọ́pàá yẹn pé bí ẹ bá fẹ́ ń jẹ́rìí against Mark màá sọ gbogbo tó wà ní ọ̀rọ̀ yìí fún yín. Ló wá ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ pé òun àti Mark làwọn jọ mọ̀ làwọn jọ pa làwọn jọ kún pé káwọn pa David. Ó ní crowbar tí wọ́n fi ń yọ̀ṣọ́ ló mú wá ló fi fọ́ mọ́ David lórí ló fọ́ mọ́ lórí pẹ̀tẹ́pẹ̀tẹ́. Ṣé rí àwọn ọlọ́pàá máa ń mọ̀ pé tí ẹni tí ò mọ̀yàn rí àbí ẹni tí ò wà emotionally invested nínú situation tó wọ́n bá para wọn ó kàn lè yìnbọn fún àbí kó gún lẹ́ẹ̀kan àmọ́ tẹ́ni yẹn bá gún àbí tó ná àbí tó pa ẹni yẹn ní ìpakúpa nǹkan kan wà láàrin wọn ni. Ó lé àwọn méjèèjì làwọn jọ wá sọ pé káwọn parọ́ pé ọkùnrin dúdú méjì ló já wọlé pé wọ́n fẹ́ gba kọ́kọ́rọ́ ilé ìfowópamọ́ láti lọ jalè ń bẹ̀ ni. Dúṣẹ́rí wọ́n ti máa ń parọ́ mọ́ dúdú l'Amẹ́ríkà nu àwọn olórí ibú yìí o. Àbẹ́ẹ̀wà rọ́ lọ́hùn bí nígbà tẹ́ wá pọmọ lọ́mọ tán àwọn méjèèjì ẹ̀rí ọkàn wọn wá ń kíra wọn wọ́n wá ń sá fúnra wọn. Gbogbo bí wọ́n ṣe ń jíra wọn fẹ́ ibẹ̀ ló parí sí bọ́n ṣe fẹ́ra wọn mọ́ nìyẹn wọ́n dẹ̀ ti pa ẹni ẹlẹ́ni. Nígbà ó ṣáà di 2006 Mark ó ṣáà ní ó dá òun jẹ̀bi àmọ́ second degree lòun jẹ̀bi pé kì í ṣe pé òun fínúfíndọ̀ pa ẹni yẹn. And ọ̀pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá lè prove first degree wọ́n á wò pé kẹ́ni ìṣàmá ti lọ lọ́wọ́ òfo. Àwọn méjèèjì wọ́n fi Melinda sí ẹ̀wọ̀n ọdún 10 wọ́n fi Mark sí ẹ̀wọ̀n 20 ọdún. Nígbà tó di 2015 lẹ́yìn ọdún 9 tí Melinda ti lò lẹ́wọ̀n wọ́n fi sílẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Mark lẹ́yìn ọdún 10 tó ti wà lẹ́wọ̀n wọ́n fi òun náà lẹ̀. Ẹ rí pé ẹ mú ẹni ẹlẹ́ni ẹ̀dẹ̀ dẹ́mi ẹ̀ légbodò nítorí pé òfẹ́ kan pè ẹ́ ní ìdálémoṣú ó tẹ́ ẹ lọ́rùn pé kan pè ẹ́ ní òpó ẹni tó torí ẹ̀ ṣe ẹ̀ wá fẹ́ra yín ẹ̀yin méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ wá rìn oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bó ṣe pátá báyìí àwọn méjèèjì wọn ò ríra wọn mọ́. Àbẹ́ẹ̀rí kí lẹ rò sí kéèsì ta lẹ rò kó jẹ̀bi Melinda ló jẹ̀bi ni àbí Mark? Ṣé ẹ feel pé iye ọdún tó fún wọn yẹn ó tó àpò kéré? Kí lẹ rò? Ẹ jẹ́ n gbọ́ màá tún mú mi wá fún yín. Ire o.